Aláyélúwà ọba OLUFOLARIN OLUKAYODE OGUNSANWO tẹ̀ládé kẹrin Alara ti ìlú Ìlara ní Ẹ̀pẹ́ division nípínlẹ̀ Èkó. Aláyélúwà ọmọ alára ọmọkọmọ òjìmàgà títí ọmọ ọmọlòkun ògbólú ọmọ àtètè oníran ọmọ nílé àgárùnwò ọmọ ṣàgbàjọ ògìrìgbodò ọmọ ayọbẹ ẹja ọmọ lébè níbọn lébè nítawọ ẹni kélébè jorí ìbọn ọmọ nílùú à ń bọ̀ sí èèbọ̀ ní àràrọ èèbọ̀ ní àràtù àràrọ ọmọ lápẹ ní àjàrò àjàrò ọkọ àjàrò àgàn ọmọ ṣàgbàjọ ògìrìgbodò ọmọ ayọbẹ ẹja ọmọ lóṣù ọ̀gẹ̀rẹ̀ lóṣù olówó lóṣù ọlọ́mọ kábíyèsí o ọmọ mẹsùwẹlẹ àwọn onídẹpẹlú ọmọ ọlọpọ títí àfọsà ọmọ ọdẹsàkọsà parẹrẹ ọmọ ọmọlòkú ògbólú àtètè oníran kábíyèsí o ọmọ olóbìwà ọkọ àbánà èéṣàánú ẹni awọ rẹrù ẹni èéṣàánú ẹni awọ rọpò ọmọ ẹranko àfijẹ kábíyèsí o.